ẹja mọ̀ kíra wa jíbí o ẹja mọ̀ kíra wa gbogbo ọmọ Yorùbá o ẹwà èdè Yorùbá TV náà la bọ́ sí àkàndọ̀rà Awikonko lóko mi níbi tá a ti ń ka ìwé aládùn ní ìka àbámọ̀ látọwọ́ Òkèdòkun Ayọ̀adé àgbà òǹkọ̀tàn ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé orí Kẹwàá ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ẹjá wà nǹkan fìdílé láìpọ̀ ṣẹ̀ṣẹ̀ ká bẹ́sẹ̀ ìwé ọ̀hún já lóòótọ́ ló dàbí ẹni pé ká má kàwé ọ̀hún tán mọ́ ṣùgbọ́n kò sí bó ti wù kó dídì ọlọ́pẹ́ lájò tó yọ lọ lé gbogbo tó bá ti ní bẹ̀rẹ̀ ní lópin ẹ wá gbèrè fìdí tẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o gbà fún mọ́rínlẹ́ ní í ṣe gbà fún gbàdà lóko ọmọ oko tí ó jẹ búrẹ́dì kó fèsù ránṣẹ́ lé ẹ gbìyànjú láti subscribe sí channel yìí kẹ́ tó kó ń bẹ̀ bákan náà òní pé tẹ bábà ìpolówó ọjà pàdé lórí ìkànnì yìí àtàwọn ìkànnì Awikonko tó kù ẹ má fòkó lórí ẹ̀ pé bá ti fòkó lórí ẹ̀ kò láǹfààní nǹkan tí yóò ṣe fún mi kó lè jẹ́ àǹfààní fún mi lónìí tàbí lọ́la kó lè jẹ́ kóríyá tí n ó fi láǹfààní láti máa ṣe oríṣiríṣi nǹkan fún ìgbélárugẹ èdè àti àṣà Yorùbá àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o iṣẹ́ yín ò ní dìṣẹ́ lágbára Ọlọ́run ẹ̀rín rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ wá pèrè fìdí tẹ̀ ẹjá tẹ̀síwájú ìwé ọ̀hún ó dùn gbáà. Orí Kẹwàá èéfín níwà rírú nírú ìwà ò ní foníwà sílẹ̀ bó ti ń lọ ní ọmọ tẹ̀lé ńṣe lè ní olè jíjà jíde ń gògó sí i ìbàjẹ́ wọ̀ ọ́ lọ́rùn bí ẹ̀wù ó dágbádá fún un pẹ̀lú jìbìtì lílò kò tó ilé fífọ́ bí ẹni fìyẹ́ raná ní tọkọ̀ gbígbà ọwọ́ òun àti Bọ́ládé wọ́wọ́ gan-an Jídé ọ̀jẹ́ jáde láì fi tó Bọ́ládé létí Bọ́ládé náà ò sì jẹ́ darí àwọn ọmọ lẹ́yìn rẹ̀ sí igun ibi tí àwọn ọmọ iṣẹ́ Jídé yóò bá ti ṣiṣẹ́ ṣùgbọ́n kò sí ohun tí ń rí bẹ̀rẹ̀ tí kìí lọ́pẹ́ ńgbà tọ́pẹ́ Bọ́ládé gbàwé ìfẹ̀yìntì ṣùgbọ́n ó sì tún ń lopò rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá nígbà kan rí ìnáwó òkú àná Jídé kù sí dẹ̀dẹ̀ ó fẹ́ sòkú àná rẹ̀ káyé ọgbọ́ kọ́run ọmọ ó fẹ́ kí ẹni tí ò bá sì mọ̀ wípé olówó kan bẹ nígboro Oǹdó tó ń jẹ́ Óròsòsò mọ̀ níbi ìnáwó òkú àná òun ìfà ńláńlá ńlá fi gba ìfà ńláńlá oògùn ńláńlá náà la fi gbóògùn ńláńlá adíá fún olókùn tí so lórí omi gbogbo ọbẹ̀ tó dùn owó lọ́pàá àti gbayìgbẹ̀yẹ Jídé ò sí lẹ́yìn owó olówó kì í fẹ́ kó dé Jídé pinnu pé òun kò ní fọwọ́ kan owó òun aṣọ aláṣọ lọ̀gá àgbà bora ó kó ìbọn lé àwọn mẹ́fà tó dá gájá nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ lọ́wọ́ pé kí wọ́n lọ fọ́ báńkì wá ó dira fún wọn ó sì ṣe gbogbo ètò múgẹ́múgẹ́ ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ajé àwọn oníbàárà pé bìbà sí ẹ̀ka báńkì ọ̀wẹ́nà kan tó wà ní ẹ̀gbẹ́ títì márosẹ̀ tó ti Ìbàdàn lọ sí Ìlọrin ní Ògbómọ̀ṣọ́ àwọn èrò tó fẹ́ fowó pamọ́ ọmọ níbà bẹ́ẹ̀ sì ni àwọn òṣìṣẹ́ tó fẹ́ gbowó oṣù wọ́n pọ̀ bíi bàbá ìṣọ́á àwọn òṣìṣẹ́ báńkì yan fìnà kiri bí eṣinṣin sálángá ìṣe faná sójú fún wọn déédé aago 7 àbọ̀ gẹ́rẹ́gẹ́ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan pàfẹ́ dé ó dúró sí níwájú báńkì náà wọ́n fẹ́rẹ̀ má ti dúró tán táwọn géńdé 5 ti bọ́ sílẹ̀ láti inú rẹ̀ ìbọn dúró wá lọ́wọ́ wọn dẹ́rẹ́bẹ̀ parí ọkọ̀ dà ọkọ̀ di rẹ̀ sí báńkì ọkọ̀ jó sí ọ̀nà padà kò paná ọkọ̀ kò sì sọ̀kalẹ̀ bí àwọn 5 tó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí ti fẹsẹ̀ tẹ́lẹ̀ tàìfẹsẹ̀ tẹ́lẹ̀ ní èyí tó kọ́kọ́ sọ̀kalẹ̀ nínú wọn yára yìnbọn sí ọlọ́pàá tó ń ṣọ́ báńkì yìí níbi tó dúró sí lẹ́nu ọ̀nà báńkì náà ìbọn fọ́ agbárí ọlọ́pàá náà yángá 3 nínú àwọn ọkùnrin wọ̀nyí wọ inú báńkì lọ àwọn méjì yòókù dúró síta àwọn tó ṣọ́ ìta ń gẹ̀gùn kábẹ̀ pẹ̀lú ìbọn lọ́wọ́ bí ìtọ́dẹ tó ń ṣọ́ ẹran àwọn 3 tó wọlé yin èkì ìbọn kọ̀ọ̀kan sókè bí wọ́n ti wọlé wọ́n pàṣẹ pé kí gbogbo àwọn ènìyàn tó wà ní báńkì ó káwọ́ sókè olúkálukú èèyàn gbẹ́ lọ wá sórí ìdúró kẹ́kẹ́ pamọ́ àti ọ̀rọ̀ wọn lẹ́nu bí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀ ní àsìkò yìí ó dájú pé èèyàn gbọ́ dídùn rẹ̀ àwọn méjì fìbọn ti ọ̀gá pátápátá àti ọ̀gá àgbà olùṣirò owó nípa ìkọ́wọ́ yàrá ìkówósí lọ. ẹnìkan tó kù ń ṣàyàn àwọn owó tó wà lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ tó ń gbowó wọlé àti àwọn tó ń sanwó jáde 2 nínú àwọn òṣìṣẹ́ wọ̀nyí tọ́pẹ́ kí wọ́n tó ṣílẹ̀kùn ọ̀dọ̀ wọn ìbọn dún lára wọn ọ̀kan kú lójú ẹsẹ̀ èkejì ń japoró ńlẹ̀ ọ̀kan nínú àwọn tó tẹ̀lé ọ̀gá àgbà pátápátá àti ọ̀gá àgbà olùṣirò owó wọlé owó ru owó jáde èkejì rẹ̀ fi ìbọn sìn ín bí wọ́n ti ń bọ́ sí gbangba àárín báńkì níbi tí àwọn ènìyàn wà padà ní èyí tó dúró tí
tí àwọn ènìyàn náà kó owó tó rí ó fi ọwọ́ kan wá owó náà mẹ́ẹ̀gbẹ́ ó fi èkejì dé ìbọn mọ́ bí wọ́n ti ń jáde lọ sí ọ̀nà ìta ní ẹnì kẹta ń fi ìbọn dẹ́rù ba àwọn ènìyàn ó ń fẹ̀yìn rìn jáde bọ́ sí ìta dẹ́rẹ́bà ti ṣí ilẹ̀kùn ọkọ̀ sílẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọlé pẹ̀lú owó bákan náà ni àwọn méjì tó ń ṣọ́ ẹnu ọ̀nà sáré wọlé awakọ̀ sì dáná sírin lẹ́nu irin ìgbó fọ̀n bí ènìyàn wọ́n dojúkọ ọ̀nà Ìbàdàn bí wọ́n ti ń lọ ni wọ́n yìnbọn sókè gbogbo ọkọ̀ ń yà á fún wọn ojú pópó dá lọ yánún àwọn olè tó fọ́ báńkì ti rìn jìnnà díẹ̀ kí àwọn èèyàn tó lè máa kígbe olè mọ́nẹ́jà kí ẹ̀rọ tẹlifóònù mọ́lẹ̀ ọta àwọn ọlọ́pàá lólobó àwọn ọlọ́pàá náà sáré dira wọ́n fi yá wọn bí wọ́n ti ń lọ ni wọ́n fi ẹ̀rọ alátagbà inú ọkọ̀ wọn ta àwọn ọlọ́pàá Ìbàdàn lólobó bí àwọn olè kan ń bọ̀ o wọ́n sọ nọ́mbà ọkọ̀ àwọn olè náà fún wọn. àwọn olè náà kò ṣàì mọ̀ irú tún tí àwọn ọlọ́pàá lè pa wọ́n mọ̀ wípé gbogbo ọ̀nà ni wọ́n máa san láti rẹ́bùrú àwọn mọ́fòkó omi sọ̀nà àfi kí olúwa rẹ̀ tètè rágbà yìí ká ńgbà tí àwọn olè yìí dé àfonífojì ọ̀nà níbi tí ọ̀nà ti dá dáadáa wọ́n dá ọkùnrin kan tó ń lọ jẹ́jẹ́ nínú ayọ́kẹ́lẹ́ rẹ̀ lọ́nà wọ́n fi ọkọ̀ tí wọ́n dáàbò rẹ̀ bó ti dúró tàì dúró ni wọ́n wọ́ sílẹ̀ nínú ayọ́kẹ́lẹ́ rẹ̀ ọkùnrin yìí fẹ́ máa bá wọn lu agídí ó ń lọ kọ́kọ́rọ́ ọkọ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n kìbọn bọ̀ níhà ọmọ ẹ̀yìn rẹ̀lẹ̀ kíá wọ́n ti sáré kó ẹrù wọn sínú ọkọ̀ ọkùnrin yìí wọ́n kì orí ọkọ̀ tí wọ́n bọ́ gbó òórùn gbó lọ títí tó fi tàkìtì àfọwọ́fọ́nà kì í dúró gbẹ́jọ́ àwọn adigunjalè wọn yóò dúró wẹ̀yìn mọ́ wọn ò dúró wo ẹni tó wọ́n ta níbọn tí wọ́n fi lọ níbi tí ọkùnrin tí àwọn olè yìn níbọn ti ń japoró nínú àgbàrá ẹ̀jẹ̀ ní àwọn ọlọ́pàá tó ń lé àwọn olè lọ́bọ̀ láti Ògbómọ̀ṣọ́ dé bá wọn dúró fọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tó ṣe ó sọ fún wọn pé àwọn olè ló dá òun lọ́nà tí wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ òun ó ṣàpèjúwe wọn àti irú ọkọ̀ tí wọ́n gbé pàdé rẹ̀ nígbà tí ọkùnrin yìí sọ nọ́mbà ọkọ̀ tí àwọn olè gbé pàdé rẹ̀ àwọn ọlọ́pàá rí i pé àwọn olè tí àwọn ń lé lọ ló ṣe ọṣẹ́ yìí wọ́n béèrè nọ́mbà ọkọ̀ ọkùnrin yìí lọ́wọ́ rẹ̀ wọ́n sì gbé jù sínú ọkọ̀ wọ́n bá fi aṣọ rẹ̀ di ojú ibi tí ìbọn gbé bá kí ẹ̀jẹ̀ lè tètè dá bí wọ́n ti ń lọ ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n tún àwọn ọlọ́pàá Ìbàdàn tẹ̀ láago pé àwọn olè tí àwọn wé ti pààrọ̀ ọkọ̀ wọ́n sọ nọ́mbà ọkọ̀ mìíràn tí wọ́n ń gbé bọ̀ fún wọn àwọn ọlọ́pàá Ìbàdàn náà dira wọ́n gbé ọkọ̀ jánà wọ́n wá àwọn olè bọ̀ ó kù dẹ̀dẹ̀ kí àwọn ìgárá wọ̀nyí wọ Ìbàdàn ni wọ́n fura pé wọ́n bá epo díẹ̀ ló kù nínú mọ́tò tí wọ́n gbà wọ́n wò yí kábọ́yá wọ́n lè rí ọkọ̀ mìíràn tó dára gbà ṣùgbọ́n kò sí èyí tó dángájíá nínú gbogbo ọkọ̀ tí wọ́n tún pàdé wọ́n pinnu láti yà sílé epo kí wọ́n ra epo sọ́kọ̀ wọ́n ra epo tán wọ́n já títì padà ni wọ́n pàdé àwọn ọlọ́pàá tó ń wá wọn bọ̀ láti Ìbàdàn àwọn ọlọ́pàá ti ọkọ̀ dáàbò ojú ọ̀nà fún wọn ìjà ńlá bẹ̀rẹ̀ àwọn olè yìnbọn sí àwọn ọlọ́pàá náà ń dá tiwọn padà ṣùgbọ́n wọn ò láyà gbé àwọn olè púpọ̀ nínú àwọn ọlọ́pàá ló ń sojo àti pé ìbọn tó wà lọ́wọ́ àwọn olè dángájíá ju ti àwọn ọlọ́pàá lọ orí ìjà yìí ni àwọn ọlọ́pàá Ògbómọ̀ṣọ́ tó ń lé wọn bọ̀ dé bá wọn ìbọn wá ń dún lọ́tún lọ́sì àwọn ọlọ́pàá sọ àwọn olè sáàrin ó pẹ́ díẹ̀ kó tó rẹ̀jà méjì nínú àwọn olè kú ọ̀kan farapa àwọn mẹ́ta tó kù da ìbọn ọwọ́ wọn sílẹ̀ wọ́n fẹ́ fẹsẹ̀ fẹ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá lé wọn mọ́ ọpẹ́ pípọ̀ tí àwọn ọlọ́pàá pọ̀ bí bẹ́ẹ̀ bá kọ́ àwọn olè yìí bá ṣẹ́gun wọ́n pa ọlọ́pàá márùn sì farapa yánnayànna nínú wọn àwọn ọlọ́pàá dá mọ́mú gàrí sí àwọn olè tó kù lọ́wọ́ àti lẹ́sẹ̀ wọ́n palẹ̀ àwọn tó kú mọ́ sínú ọkọ̀ àti gbogbo àwọn ìbọn pẹ̀lú owó tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn olè wọ́n kó rí ó de wọ̀ ní àgọ́ wọn ní Ògbómọ̀ṣọ́ amólè ẹ̀láàlú kí la fi dá a dúró àwọn ọlọ́pàá lu àwọn adigunjalè tó kù bí aṣọ òfì gbogbo egungun oríkèéríkèé ara wọn ni wọ́n fi kóńdó dẹ̀ ìgbájú kò tó ìgbámú wọ́n kó wọn dà sínú ìhámọ́ níbi tí ìdúró ti ní sí tí ìbẹ̀rù sí fún wọn. wọ́n ká wọn kò bí ẹja inú ọ̀pá wákàtí 4 ni wọ́n gbé nínú ìhámọ́ yìí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní kakọ àwọn náà kọ̀ ikú lọ́mẹja kákò ìyàtọ̀ jẹ wọ́n nínú àhámọ́ tí àwọn ọlọ́pàá tí wọ́n mọ́ kọjá ìmúmọ́ra kíá wọ́n jẹ́wọ́ ẹni tó rán wọn ọ̀rọ̀ sórí ẹrù fún Óròsòsò kò rẹ́ni tá ló lobó ọ̀gá ọlọ́pàá Oǹdó ńlọ́mọ̀ kọ̀mọ́tò Ògbómọ̀ṣọ́ òru ọjọ́ yẹn làwọn gídígàn kó ọlọ́pàá lọ gbé Óròsòsò lóǹdó wọ́n fi kóńdó dẹ̀ ní kò dáadáa
kí wọ́n tọ́jú sínú àhámọ́ lọ́dọ̀ àwọn ògidì arúfin. Àwọn jàǹdùkú tó bá nínú ìhámọ́ fìyà jẹ kọjá sísọ. Lílò tó wíwọ́ wọ́n fi ìgbà tí dára sí i lára. Wọ́n sọ ọ́ dẹ̀sìn wọ́n ń gùn yípo kiri. Lẹ́yìn tí ìyà jẹ tẹ̀rùn lọ́wọ́ àwọn jàǹdùkú, àwọn ọlọ́pàá tó mú un lọ sínú ìhámọ́ tó burú jùlọ. Lẹ́yìn tí wọ́n ti gbọ́ gbogbo ìròyìn bí òun náà ti burú tó, ojú kan ṣoṣo lọ́nà rósí nínú ibi tí wọ́n fi sí yìí kò gbọ́dọ̀ bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ sì ni kò lè yí ẹ̀gbẹ́ po. Gbogbo rẹ̀ gbóná fo oko náà lala. Ẹ̀fọn tó wà níbẹ̀ kún apẹ̀rẹ̀, ẹnu wọn dàbí abẹ́rẹ́. Àwọn ọlọ́pàá lọ sí àyẹ̀wò àwọn ìbọn tí wọ́n bá lọ́wọ́ àwọn ọmọ ẹsẹ̀ Óròsòsò. Wọ́n rí i pé ibà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ méjì nínú rẹ̀. Bí wọ́n ṣe mọ èyí ni pé àmì àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wà lára rẹ̀. Óròsòsò ọ̀ka àmì yìí sí ní tirẹ̀. Ó rò pé àwọn tó ṣe ìbọn ló fi dára sí i. Ńgbà tí àwọn ọlọ́pàá fúngun mọ́ ọ̀kan nínú àwọn adigunjalè tó lọ fọ́ báńkì tí wọ́n mú pé ńbọ ni wọ́n ti rí ìbọn, ó dáhùn ó ní ilé Ayọ̀bámi láti lọ kó. Tani ń jẹ́ Ayọ̀bámi? Ọlọ́pàá nù ni. Báwo ló ṣe jẹ́ sí? Kò jẹ́ bákan. Ọ̀dà báwo ni ìbọn rẹ̀ sí dọ́wọ́ yín? Óròsòsò ló ní ká lọ kó wá ní ilé rẹ̀ lẹ́yìn tó ti kú. Kí ló ṣe fún yín tẹ́ fi pa ń hàn mọ́ o? Ntọ́gà sọ fún wa ni pé wíwà láàyè rẹ̀ ìyọnu ni fún wa. Ó tún porú àgbé. Gbàtọ́wọ̀ ìyá bá dùn ọ́ wá jẹ́wọ́. Ńgbà tí okùn dún Óròsòsò dáadáa, wọ́n jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ pátá. Kì í ṣe ìfẹ́ inú rẹ̀ láti jẹ́wọ́. Ntòǹdò ni ọ̀yọ́ kó. Àwọn ọlọ́pàá fòrò ẹ̀mí rẹ̀ kọjá sísọ. Ńgbà tí ìyá dùn ó pinnu láti jẹ́wọ́ gbogbo ìwà láabi rẹ̀ kí ìdájọ́ lè yá. Níbi tí okùn mú un dé, ó purọ́ ohun tí ò ṣe gan máa ra rẹ̀. Kò sẹ́nu kò rárá. Gbogbo ọ̀ràn tó ti dá lọ́gà pátá ó jẹ́wọ́ pẹ̀lú pé ó ní òun pa Ayọ̀bámi. Ó ní òun ní òun rán àwọn ọmọ sí òun pé kí wọ́n lọ fi májèlé sínú ọtí fún un nítorí àṣírí òun tó ta sí i lọ́wọ́. Bí ó bá fa gbòòrò á fa gbó. Jídé ọ̀sà ìkákọ ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Bọ́ládé. Gbogbo aṣọ àṣírí tí Bọ́ládé ti dàbò pátá ló tú síta. Etí ọba ń lé etí ọba lóko, èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀kan lára àwọn ọlọ́pàá tó iṣẹ́ lábẹ́ Bọ́ládé rí ló tètè ta lólobó lóńdó pé àwọn ti ya mọ́ ọ lórí ọ̀rọ̀ kó tètè mọ ohun tó bá máa ṣe nítorí pé iná ti jó lórí kókó. Ńgbà tí Bọ́ládé gbọ́ ṣe ló ń gbọ̀n sìgàsìgà ní ìdí ẹ̀rọ tẹlifóònù tí wọ́n fi ń ṣòfófó fún un. Bànújẹ́ gbọ́kàn rẹ̀ kan, ìrònú dorí rẹ̀ kodò, ìdí rẹ̀ kò gbomi dúró mọ́. Ó rò ó ohun tí òun lè ṣe kò rí rò. Kì bá ságbá òkè òkun lọ, ṣùgbọ́n ọjọ́ tó lè fi ìwé àṣẹ ìrìnnà rẹ̀ rìnnà mọ́ ti kọjá. Kò títí lọ sọ́dọ̀ tún. Ó sọ ó rò ó pé ikú yájẹ̀sìn lọ, ikú bàṣírí ojú àgbàre ó yájẹsẹ̀ àgbàre lọ. Ó bọ́ sílé, ó ṣe bí ọkùnrin, ó yìnbọn jẹ tán kò tó wákàtí kan tí àwọn ọlọ́pàá tí wọ́n rán láti Ògbómọ̀ṣọ́ bí kí wọ́n lọ gbé wá wọlé rẹ̀ lóńdó. Àwọn ọlọ́pàá tí wọ́n wọlé rẹ̀ béèrè rẹ̀ lọ́jọ́ kí ìyàwó rẹ̀ ó fura pé ọkọ òun ti para rẹ̀. Òkìkí kan gbá kágboro lọ́yùn. Àwọn oníwèé ìròyìn ríṣẹ́ wọn, gbogbo wọn pátá ló ríṣẹ́ lásìkò yìí, lásìkò gbà tí ọwọ́ tẹ àwọn ọ̀daràn títí di ọjọ́ tí wọ́n fẹ̀yìn wọn tàgbá. Kò sí ọjọ́ kan táwọn oníwèé ìròyìn kì í ròyìn tí wọn kì í ròyìn kọ nípa wọn. Bí Óròsòsò tàbí àwọn ọmọlẹ́yìn rẹ̀ bá ti sọ tótó kan ni àwọn oníwèé ìròyìn yóò ti yára tẹ̀ fáyé gbọ́. Ojú ewé ìwé àkọ́kọ́ ní ìròyìn tó bá jẹmọ́ tí wọ́n wà wìtìwìtì làwọn èèyàn sáré ra ìwé ìròyìn láti gbọ́ ohun tó ń lọ ohun tó ń bọ̀ nípa Jídé. Ìwé ìròyìn ọ̀dọ̀sán kó tó tán mọ́. Bẹ́ẹ̀ sì ni aláròró òríra ń bẹ̀. Nínú ìwé ìròyìn ní níyì ti rédíò kòdòrò ikú tó pa bàbá rẹ̀ bí Ayọ̀bámi ṣe rìn tó fi bọ́ sọ́wọ́ Óròsòsò àti ọ̀nà tó gbà pa ni àwọn ìròyìn kọ lẹ́kùnrẹ́rẹ́. Ìgbà yìí níyì tó mọ̀ wípé àìṣe pátápátá gbà ló ń ṣe nípa Bọ́lá tó lọ ti ràn mọ́. Èrè ọkàn ń ná bí ọ̀rẹ́ ó kìka àbámọ̀ bọnu. Báyìí ńlá parí orí kẹwàá ìwé náà, ìka àbámọ̀, látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn Òkèdòkun Ayọ̀adé. Pẹ̀lú ògo Ọlọ́run orí kọkànlá ti ṣe orí tọ́gbẹ̀yìn láti tẹ̀síwájú láìpẹ́. Títí ìgbà náà ẹ má gbàgbé láti subscribe sí channel yìí Ẹwà Èdè Yorùbá TV, Ẹwà Èdè Yorùbá TV. Bákan náà bẹ́ẹ̀ bá polówó ọjà pàdé níkànnì yìí àti ìkànnì Awíkonko tó kù kẹ́ ẹ má fò kó lórí ẹ̀ kó lè bá jàǹfààní fún mi lónìí tàbí lọ́la. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan
+234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjò wa ṣe o.